àwọn náà ló máa sọ bí tí ìgbẹ́ máa já sí. ṣé mọ̀ yìí pé àwọn delegate ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni yóò sọ ibi tẹ́lẹ̀ ó já sí àbí ìlànà consensus ni party yóò fi mọ ẹni tí ó jọ mọ òye. So constitution allow 3 options: direct, indirect, and consensus. Èyí tó bá wù kó jẹ́ torí pé ìlànà ìjọba tiwantiwa kò sí kí bí a ṣe lè ṣe any of the 3 láì ro àwọn èèyàn lórí àwọn èèyàn ló ní ìjọba kọ́ ló lára ẹ̀ nǹkan téèyàn táwọn èèyàn bá ń fẹ́ òun ni ẹgbẹ́ òṣèlú máa ṣe ìtumọ̀ ẹgbẹ́ òṣèlú náà nìyẹn. ìtẹ́ ń sọ ni pé ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò làwọn èèyàn ń fẹ́ báyìí ní Nàìjíríà. ìgbàgbọ́ tòbí nìyẹn o ẹ̀yin náà ẹ̀dì yẹ̀wò èmi ní ìgbàgbọ́ pé àwọn èèyàn wa ní gbogbo ẹ̀ka orílẹ̀-èdè yìí wọ́n ti mọ orí èèyàn tó jẹ́ wọ́n mọ̀ pé ó ní ìṣàrá yìí wọ́n mọ̀ pé ó jẹ́ akíkanjú wọ́n mọ̀ pé kò fiṣẹ́ ṣeré wọ́n dẹ̀ mọ̀ pé olódodo àti olótìtọ́ ni tó lè mọ́ṣẹ́ tó gbogbo ibi tá à ń lọ báwọn èèyàn ṣe ń jọ mọ́ wa nǹkan tó ń sọ fún wa nǹkan tá à ń fojú ara wa rí ó fi hàn gbangba wípé igbákejì ààrẹ ó jẹ́ ẹgbẹ́ àwọn ará ìlú nífẹ̀ẹ́ àwọn èèyàn tọkàntọkàn lóòótọ́. tá a bá ní ká wò báyìí láti ọdún 2015 ó ní ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ti wà ń jọba gẹ́gẹ́ bí igbákejì ààrẹ Nàìjíríà. ṣé èròǹgbà wọn ni láti tẹ̀ ẹ́ wájú lórí iṣẹ́ tí Buhari ń ṣe lọ́wọ́ mọ́ bá lórí ọ̀fẹ́ àti gba tíkẹ́ẹ̀tì díje dupò wọlé lọ́dún 2023 tàbí wọ́n ó gbé ìlànà ètò tuntun tí wọ́n kalẹ̀ ìwọ́n fẹ́ ṣe nu méjèèjì. so tẹ́ bá wù dáadáa kò sí ìṣòro pé kágbù kan káfíkejì lẹ̀ wọ́n nǹkan ríbíríbí tí a ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí igbákejì lábẹ́ abàṣẹwàá President Buhari ó wà àwọn bí gbogbo àwọn ọ̀nà tá à ń ṣe àwọn rélùwéè tá à ń túnṣe báyìí bébí àti ṣe ń sọ̀rọ̀ báyìí àwọn èèyàn wá láǹfààní láti wọ ọkọ̀ ojú irin láti Ìbàdàn lọ sí Èkó tó dá sí ní wákàtí méjì wọ́n ti lọ ìfòyà àwọn agbésùnmọ̀mí ò fẹ́ káwọn èèyàn wọkọ̀ mọ́. so ìgbà tí mo sọ ní pé àwọn iṣẹ́ ibi wà railway ní even Lagos Ìbàdàn expressway tá a ti fẹ́ parí Èkó Niger bridge tó ti ta ti ń ṣe lọ Abuja to Kano Calabar to Maiduguri social investment program. lédè kúkúrú ẹ tẹ̀síwájú nínú iṣẹ́ eré tó ti bẹ̀rẹ̀. àwọn iṣẹ́ eré tó ti bẹ̀rẹ̀ á sì tún wá mú àwọn iṣẹ́ tuntun náà tá a mọ̀ pé àwọn ará Nàìjíríà pé wọ́n lè jàǹfààní ńbẹ̀ wọ́n tún mú yẹn ṣe. so gbogbo ẹ̀mí ò ṣe nǹkan tó ṣe kókó ni pé báwo ni àwọn aráàlú ṣe lè jàǹfààní lọ́pọ̀lọpọ̀ ọ̀nà sí nǹkan tó kan ọ̀jọ̀gbọ́n Ọ̀ṣínbàjò nìyẹn. ó ti dà ẹ jẹ́ ká wò báyìí ẹ jẹ́ kí n bí pé ṣé ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò àti aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n ń tayò ní pé yóò ṣàjà mẹ́nìkan lọ́wọ́ náà méjèèjì àbẹ́ àwọn méjèèjì òwúlẹ̀ sọ fúnra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àwọn ọjọ́ fẹ́ jáde dupò ààrẹ. ṣé rí ọ̀rọ̀ tí ó ti máa dá fún aráàlú 200 million people more than 200 million people à ń sọ̀rọ̀ yìí kò sáyò ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ bó ti máa dá fún ìlú wa fáwọn ọmọ wa fáwọn ọmọ wa nǹkan tá à ń sọ nìyẹn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ayò kan rárá nǹkan tó ṣe kókó tó ṣe pàtàkì ni tí a ní láti mú ní
gbogbo ìrírí àǹfààní àti ìpìlẹ̀ tọ́nà ti fún un pàápàá jùlọ gẹ́gẹ́ bí igbákejì ààrẹ wípé kí ni àǹfààní gbogbo àwọn nǹkan wọ̀nyí tóun ò bá lè lò ó fún ìdàgbàsókè orílẹ̀-èdè wa tó sì jẹ́ tó yẹ pé ó mọ tó ṣe ó mọ nǹkan tí a lè ṣe ó sì nífẹ̀ẹ́ ìlú lọ́kàn so òun gbàgbọ́ àwa náà sì gbàgbọ́ pẹ̀lú ẹ̀ wípé ọlọ́run ó pàápàá ó mọ̀ létí ipò yẹn ni kó bá lè rí gbogbo ìrírí àti ìjìnlẹ̀ so that a lè ṣe fún ìgbélékè orúkọ ilẹ̀ wa àti àǹfààní àwọn aráàlú. ẹ ṣe gan ẹ rí i pé láti ọ̀sẹ̀ tó kọjá ọjọ́ 11 oṣù yìí tí ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ti kéde láti díje dupò ààrẹ ọ̀kan òjọ̀kan èébú ẹ̀sùn ni àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn Bọ́lá Ahmed Tinubu ti fi ń kàn wọ́n àwọn kan pè wọ́n ní ọ̀dàlẹ̀ àwọn kan pè wọ́n ní Judas ọ̀ni wọn ò dìbò rí nínú ìtàn wọn ò tí ì dìbò kan rí wọ́n yàn wọ́n sípò ni pé ẹni tí yóò dìbò rí níbo ni ó ti rí structure tí ó fi dìbò wọlé tó bá tiẹ̀ rí tíkẹ́ẹ̀tì gbà gẹ́gẹ́ bí ipò ń fẹ́ díje dupò ààrẹ nínú APC àti pé ẹ̀sùn wípé ọ̀dàlẹ̀ ni wọ́n kò yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n gbẹ̀yìn jáde lẹ́yìn Tinubu kí lẹ́ sọ gẹ́gẹ́ bí agbẹnusọ fún wọn. àhesọ lásán nìyẹn àhesọ lásán ọ̀rọ̀ tí ò mọ́gbọ́n kankan wá mo ṣàlàyé fún yín mo ní nǹkan tó wà nílẹ̀ yìí ìlú wa ṣe máa tẹ̀síwájú òun lọ̀rọ̀ tá à ń sọ nǹkan tó wà nílẹ̀ yìí bí àwọn ọmọ wa àwọn ọmọ wa bí wọ́n ṣe máa rí ìgbé tọ́lọ́ ti gbé sí Nàìjíríà gbogbo Nàìjíríà ṣe máa yọ ọ̀rọ̀ tá à ń sọ nìyẹn ewo lọ dalẹ̀ ẹni tó ti ṣe gbákejì fọdún méje ẹni tó ti ṣe kókó tó ti ní 1988 ni mò ń sọ yẹn o tó ṣe special adviser fún Attorney General of the Federation Prince Bọ́lá Ajíbọ́lá ní 1988 ó ṣe iṣẹ́ yẹn fún bí ọdún 4 ọdún 5 títí di 1992 special adviser ó ti di professor of law kó tó ṣe commissioner ní 1999 ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀rù gbàlélẹ̀ yìí kì í máa ṣọ̀rọ̀ wípé ẹni tí ò mọ tó ti ń bọ̀ ẹ dákun ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ nǹkan tó máa yẹ àwọn aráàlú tó máa yẹ wá ẹ má jẹ́ ká bọ́dà ara wa pẹ̀lú àhesọ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bí ìlú ṣe máa tòrò bí ìlú ṣe máa tẹ̀síwájú òun ló kan Yẹmí Ọ̀ṣínbàjò Yẹmí Ọ̀ṣínbàjò bẹ́ẹ̀ ó dẹ̀ fi ìfẹ́ tó yìí yẹ ó respect ẹ tí tó nídìí respect ó dẹ̀ sọ wípé ìjà kọ́ ló ń bẹ anybody jà ó kẹ́nibody má disrespect anybody on his behalf wípé nǹkan tó fẹ́ ṣe ni pé àfẹ́ tùlù ṣe nǹkan tó wà lẹ́nu yẹn. ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ó fẹ́ tún Nàìjíríà ṣe. bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ kí n bí yín lélẹ̀ kó tó di pé a bọ̀ sí abala míì lórí ètò bó ṣe lọ́kàn ní Lágìlú FM. ṣé ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ṣetán láti ná owó torí ìpàdé tẹ́ ẹ ṣe lánàá ń bàdàn àrí tí àwọn èèyàn ń fi àpò báyìí tán fi ń gbé owó kí 250,000 ní bẹ́ẹ̀nbẹ́ ẹ rẹ́dì láti ná owó yàlà yòlò báyìí ẹ ti gbẹ́mìí lé owó pẹ́yìn lẹ́kùn àwọn náà wà ní wọ́n jẹ́ igbákejì ààrẹ lásìkò yìí. ọ̀rọ̀ pé àfẹ́náwó àkànnáwó ìyẹn kò ṣe pàtàkì èmi ò dẹ̀ mọ́ pé bóyá anybody gbówó àbẹ̀yàn kan lọ ya fọ́tò ìyẹn ò ṣe pàtàkì. ó mọ̀ hàn lọ́pàá lè yẹn tí wọ́n kọ ọ́ ya Ọ̀ṣínbàjò síbẹ̀. anybody lè ṣe ní ti oríṣiríṣi games ni ló máa ṣẹlẹ̀ tó bá ti dọ̀rọ̀ òṣèlú oríṣiríṣi èmi fẹ́ ká focus lórí nǹkan tó ṣe kókó olóòtú ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ àní báwo ni a ṣe máa advance interest ìlú yìí ìyẹn ni
ní kẹ́yẹ ká kọjú mọ́ ẹ má má jẹ́ kí káwòrán lọ ariwo ọjà ní gbogbo èyí tí à ń sọ yìí. ariwo ọjà lásán ni. kí báwo làwọn èèyàn ṣe máa benefit ta ló lè ṣiṣẹ́ yìí níbi tọ́rọ̀ Nàìjíríà dé ta ló lè ṣe é ta ló ti ní ìrírí ta ló ti ní àǹfààní ta ló nífẹ̀ẹ́ aráàlú ta ló fẹ́ ṣe ìjọba fún ìdùnnú àwọn èèyàn níbi ìṣe fúnra rẹ̀. ẹ ṣe. iṣẹ́ ńlá ni ìyẹn ní ká máa sọ. ẹ ṣe ọ̀jọ̀gbọ́n Laolu Akande agbẹnusọ igbákejì ààrẹ ilẹ̀ wa Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ẹ bá mi kí àwọn etí tó ń gbọ́ wa ń lé kẹ̀dágbé lórí ètò bó ṣe ń lọ fún tòní. ẹ ṣeun ṣeun ẹ̀yin èèyàn wa mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìlú ìyá tòrò ó dẹ̀ sì máa ga sí i torí ìpinnu tọ́nà ti fún wa ìlérí tọ́nà ti fún wa ní ìlú ní pé Nàìjíríà ló máa jẹ́ nọ́mbà 1 ní gbogbo aláwọ̀ dúdú ó dẹ̀ máa ṣẹlẹ̀ nígbà tiwa lágbára Ọlọ́run. ẹ ṣé gan adúpẹ́ o. ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun.